a mọ̀ kú oríire o òní lọ́jọ́ àràfá ọjọ́ gbígbàdúrà ọjọ́ àlékún oore ọjọ́ àlékún ìkẹ́ ọlọ́run ọjọ́ tí ọlọ́run máa ń sọ̀ka táwọn mọ̀lẹ́kà ọlọ́run sọ̀kalẹ̀ sí sánmọ̀ ayé tí ó béèrè pé bàbá alágbájá ìyá alágbájá ẹ̀gbọ́n àbúrò kí lẹ fẹ́ kọ́lọ́run ó ṣe fún yín òṣìṣẹ́ ọlọ́run ò lè ṣe lọ́jọ́ òní o nínú àwọn ọjọ́ tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ wípé èèyàn máa rí ojú rere àánú ọlọ́run gbígbàdúrà níbẹ̀ òní lọ́jọ́ ìjẹ́ o ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi ẹ̀yin lè gbìyànjú láti ṣíà rẹ̀ kẹ́ẹ̀dẹ̀ subscribe sórí péjì yìí Imam Olúwakẹ́mi TV Imam Olúwakẹ́mi TV pẹ̀lú ògo tọlọ́run gbígbàdúrà wọ́n jẹ́ lọ́jọ́ òní àtọjọ́ gbogbo insha Allah ta'ala tí a bá ń sọ pa arafa àbí ọjọ́ àràfá tí a bá ń sọ pa ọjọ́ yìí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní alhaju arafa ní tá à ń pè ní àjò òun náà ní àràfá ẹnikẹ́ni tó wà ní Mọ́kà báyìí tí ó wá ti sàràfá lọ́jọ́ òní kì í ṣàlàjì o kì í ṣe àlájà o irú ẹni bẹ́ẹ̀ ọkàn fowó jóná ni o ọba Allah subhanahu wa ta'ala mọ̀jà fowó jóná ń gbà kọ̀ọ̀kan ohun tí mò ń tún ara sọ ni pé irú ọjọ́ òní báyìí èèyàn máa ṣe duha èèyàn máa ṣàdúrà pé ọlọ́run o dákun bí ya bùkátà mi ọlọ́run o dákun fi mí ṣe kò ń gé àánú rẹ̀ ọlọ́run o gbogbo ohun tí mò ń bùkátà lóore ìdùnnú kò sẹ́ni tó lè sọ̀rọ̀ fún mi ìwọ iná ni o ìwọ tó wà lè ṣe náà bó mo ti fẹ́ máa sọ àwa máa wí gbólóhùn yìí yóò máa ti ẹnu wa jáde pé Allahu akbar Allahu akbar Allahu akbar á wí gbólóhùn yẹn nígbà mẹ́ta lẹ́yìn tó wá sọ wẹ́yìn tá a pé la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamdu gbólóhùn tá a bùkátà lọ́jọ́ òní nìyí ìwọ wọ́n ṣe kí ni o ká máa wí gbólóhùn yìí ẹlẹ́mìíràn pé Allahu akbar kí ni ìtumọ̀ gbólóhùn tá a jẹ́ ń sọ ìgànnà ìtumọ̀ rẹ̀ kún gan o wàláhì ó kún fọ́fọ́fọ́ ìtumọ̀ rẹ̀ sì dá gan tí ẹ̀ bá ń ṣe gbólóhùn yìí wàláhì sí ìtura yóò dé inú ayé yẹn tí ẹ̀ bá ń ṣe gbólóhùn yìí ìfọ̀kànbalẹ̀ yóò dé inú ayé yẹn tí ẹ̀ bá ń ṣe gbólóhùn yìí gbígbà àdúrà ojú ẹsẹ̀ ọlọ́run sì kí ni o ọlọ́run sì máa fi wáyàn rí yóò fi léyàn lọ́wọ́ kí ni ìtumọ̀ gbólóhùn yìí náà ni pé Allahu akbar ọlọ́run lọ́ba tó tóbi jù kò sẹ́ni tó tóbi tọ́lọ́run Allahu akbar ọlọ́run nínú sánmà ìwọ ló tóbi nínú ilẹ̀ ìwọ ló tóbi nínú atẹ́gùn ìwọ ló tóbi nínú òṣùpá ìwọ ló tóbi nínú afẹ́fẹ́ ìwọ ló tóbi ohun tá a lè fojú rí báyìí ọlọ́run ló tóbi ẹ wo náà ayé tàwọn lò dá ẹ wọ̀n tẹ̀mí ń sọ yìí ta ló ní ká máa sọ ọlọ́run ní ká máa sọ no remote control tá a fẹ́ pause a máa pause ibi tẹ́lẹ̀ ká ti rẹ́rìn a máa rẹ́rìn ibi tẹ́lẹ̀ ká ti fajúro a máa fajúro sọlọ́run ò tóbi ni ọlọ́run tóbi náà asùnláyọ̀ no security atúndínláyọ̀ sọlọ́run á tóbi ni láì Allahu akbar láì ilaha illallah kò sẹ́ni tó dàbí ọlọ́run ọlọ́run ò láfiwé o wàláhì kò láfijọ ní gbogbo ọ̀nà wàláhì kò láfiwé ta ló dàbí ọlọ́run ṣé màláíkà la fẹ́ sọ pé dàbí ọlọ́run ni àbáwọn àdìjànú àbáwọn olówó wa ní Nàìjíríà àbí lábúrọ́dù kò sẹ́ni tó dàbí ọlọ́run òun nípa ẹ̀ lẹ́kún òun nípa ẹ̀ lẹ́rìn Allahu akbar Allahu akbar ọlọ́run bá lọ́ba tó tóbi jù walillahil hamdu ọlọ́run ìwọ náà lọ́ba tó pẹ́tọ́ sí jẹ́mọ́ tálámọ̀ dúpẹ́ fún ọlọ́run náà ni ìtumọ̀ ń fàyọ̀ ń bẹ̀ ni pé gbogbo àwọn tá a bá ní ìpèníjà ọkọ ni o àbíyàwó ni o àbọmọ ni o àbẹbí ni o àbárá ni o ẹjẹ àfọjọ òní ọjọ́ àràfá yìí ẹjẹ àfi ṣe dùhà kábẹ lọ́hùn ọlọ́run ọba tí máa ń gbàdúrà ẹ̀dá o pẹ̀lú ògo tọlọ́run gbígbà ládùúrà tiwa náà jẹ́ bẹ́ẹ̀ sì wòye fún mo sọ lẹ́ẹ̀kan ẹ gbìyànjú láti máa ṣíà rẹ̀ insha Allah ta'ala ọlọ́run ní pẹ̀lú kọ̀ọ̀kan wa lẹ́kún pẹ̀lú ògo tọlọ́run gbogbo àwọn tó wà ní Mọ́kà lọ́wọ́lọ́wọ́ yìí táwọn náà ń bẹ lọ́hùn bá a ṣe ń bẹ lọ́hùn Nàìjíríà làwọn náà ń bẹ lọ́hùn ní Nàìjíríà tí a bá ṣe ń bẹ lọ́hùn Nàìjíríà làwọn náà ń bẹ lọ́hùn náà ní Mọ́kà lọ́wọ́lọ́wọ́ yìí táwọn náà wà ní Àràfà pẹ̀lú ògo tọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ́run kó gbà fún aníjọsìn insha Allah rahman ojú tẹ fi ń wò mí yìí ojú yín ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ mi etí yín ò ní di ẹni tá a fi ń sọ̀rọ̀ àtẹ́ntẹ́ náà fi ń sọ̀rọ̀ ọba Allah subhanahu wa ta'ala kò ní ba àlàáfíà ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ o pẹ̀lú ògo tọlọ́run gbígbà ládùúgbò àwọn ọjọ́ Àràfà yìí ẹ má fi ṣeré o ọjọ́ gbígbà ládùúgbò assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.